kú dédé àsìkò yìí gbogbo ojú tó ń wò wá káàkiri gbogbo àgbáńlá ayé káàbọ̀ sórí amóhùnmáwòrán Ojútólé TV tí mo bá ṣe ń ṣe bọ́lá fi ti wà lẹ́yìn ọ̀dọ̀ bàbá Alubarika tí wọ́n fẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ sí gbódú bí àṣàgá mi ibẹ̀ láwà lẹ́yìn sọ pọ̀rọ̀ tó bá máa jẹ etí ń gbèsè tó máa bá jẹ tó máa ṣara lóore ẹtí a máa rọ́gbọ́ kọ́ òun náà la máa ń wá máa ń torí ẹ̀ wá sọ́dọ̀ bàbá Alubarika tí wọ́n wà ní Ìgbódú ìyẹn ní Ìkòròdú ọ̀gá ọmọ ìlú Kúmẹ̀dé ibẹ̀ láwà lẹ́ni o kí la fẹ́ gbé yẹ̀wò lẹ́ni bá ṣe bá ń ṣe ní gbogbo ọjọ́ lẹ́ni a fẹ́ sọ̀rọ̀ nípa àṣeyọrí ẹ̀dá ẹ̀tí wọ́n kó tó di pé a kàn lọ agbami ètò bàbá mi ẹ kú dédé àsìkò yìí ẹ bá mi kí àwọn ará ilé lẹ́kùnrẹ́rẹ́. Ẹ ṣé yèyé oge àdúrà yẹn á gbà ẹni rí bànújẹ́ oyè náà kalẹ̀ ẹ fọmọdé joyè ẹ fẹ́ àgbà ẹ fowó ẹ fọlá ẹ fi lóye yín o àtolórí ẹbí káàbàtà Ojútólé gbogbo lé Ọlọ́run iléeṣẹ́ tẹlifíṣàn yóò ní bàjẹ́ o àgbéga lẹ́mọ̀ rí mo sọ bẹ́ẹ̀ lénìí Àlùbáríkà tó wà ní jẹdẹrù ń gbódú àpánigbódú. Bẹ́ẹ̀ ni bàbá àwọn ọlọ́mọ olóríire bàbá àwọn ọmọ àrídùnnú. Dáàmọ̀ nìyẹn. Ayárálé ẹ ti mọ àwọn àṣẹ máa ń ṣe òwe kẹwàá kó tó di pé akọ̀ǹdù àgbàmì ètò torí a gbọ́dọ̀ yẹ káwọn èèyàn máa rẹ́rìn torí frustration pọ̀ ní ayé bó bá rẹ́rìn kò sí bóyá fẹ́ gbọ́n kọ́ta fẹ́ sọ léèní bàbá ọ̀tá fẹ́ gbéyẹ̀wò léèní ni àṣeyọrí. Kí ni Yorùbá ń pè ní àṣeyọrí? Ó ṣe àṣeyọrí sórí lórí àṣeyọrí àkọ́bí ọmọ ló máa ń ní ìgbèjà àṣeyọrí o àkọ́bí ọmọ ló máa ń ní ìgbèjà àṣeyọrí torí pé kí ni ẹni tí wọ́n lérò bí kò lè bímọ tó bá ṣe gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ tó bímọ tẹbí tará wọn á péjú wọn á mọ̀ láti jọ́ náà wọ́n ti máa tọwọ́ bọ àkọ́bí ọmọ lára àkọ́bí ọmọ ní máa ní ìgbèjà àìláṣeyọrí àkọ́bí ọmọ ní máa ní ìgbèjà kan tójú bọ̀ lára kí ni wọ́n wá ń pè ní àṣeyọrí gangan wọ́n ní alágbára mọ́mọ́règún ọmọ ìyá ọ̀lẹ ni kí ni mo wí. Alágbára mọ́mọ́règún ọmọ ìyá ọ̀lẹ ni. Ẹni tí ń ṣiṣẹ́ tí ò rí fi soríire pẹ̀lú ẹni tí ò ṣe ọmọ ìyá kan náà ni wọ́n. Ẹni tí tó wá ń ṣe tí ò láti yọrí o ní tó wá ń ṣe wàhálà ara. Ṣé wá rí àṣeyọrí ní tí ń jẹ́ àṣeyọrí gan-an ni pé kéèyàn rajà 500 kó rí tà ní 12 ó ti rí pé òun láṣeyọrí 200 kìí wá ṣe pé kó lọ́jà ńlẹ̀ rẹpẹtẹ kó wá jẹ́ pé dédé owó oúnjẹ lọ ń pa tí ó bá ti ṣeré ń bẹ èèyàn láṣeyọrí o ayé ti tojú bọ ọjà èèyàn tí tojú bọ ayé ẹni ní èyí jẹ́ kéèyàn láṣeyọrí ṣùgbọ́n téèyàn bá gbogbo ẹni tí wọ́n máa ń pè pé ẹ̀gbọ́n tí wọ́n máa ń ní àìkí aláṣetì kó kú iṣẹ́ aláṣeyọrí là kí òkú gbìyànjú kí ni mo wí. àǹkí aláṣetì kó kú iṣẹ́ aláṣeyọrí là ń kí òkú gbìyànjú. níbi òwe òun ti wánu níbi tọ́rọ̀ òun ti wánu ọlọgbowó àbẹ̀yẹ̀ kan rówó fowó ṣàánú ẹ̀ ọwọ́ akọ́jà sí ṣọ́ọ̀bù rẹpẹtẹ nígbà tí ọba tà déédéé owó oúnjẹ nípa tó bá lọlé àwọ ọkọ̀ tí bá ń ṣe àwọ ọkọ̀ tí bá ṣe àjẹun nílé owó tó tà lójúmọ́ yẹn ìyẹn ti tán tó bá tún dijọ́ kejì déédéé owó náà ló tún pa ọba ti tà tó tún ṣe àtúwọkọ̀ àtújẹun oúnjẹ wọn sọ ẹ káà lọ bọ ó ẹ ṣe kinní o kò jẹ nínú èrè gbogbo ẹni tí ò bá ti jẹun nínú èrè tí ò bá ti náwó nínú èrè kò ṣàṣeyọrí. Gbogbo ẹni tó bá ti ṣe nǹkan tí ò bá ti rérè ń bẹ kò láṣeyọrí. Ṣùgbọ́n bàbá tí ènìyàn bá fẹ́ ní àṣeyọrí àwọn ìrìn wo lèèyàn ń rìn tó fi ń da láṣeyọrí láyé. Kò ṣe ẹni tí ń ṣòwò tó bá fẹ́ láṣeyọrí kó o tó bẹ̀rẹ̀ òwò ńlá fi nírú gbáyìí á pè àwa mú àfà ọjà kí ló yẹ kó o tà
kí ló yẹ kéèyàn máa fi ṣòwò? Ẹni tí ọjà rẹ̀ bá jẹ mómi tí ń lọ ta nǹkan gbóná kò lè láṣeyọrí o. Ẹni tí nǹkan ẹ̀ bá jẹ mọ́ atẹ́gùn tí ń lọ ta nǹkan ẹ́ńjìnì kò lè láṣeyọrí. Èèyàn wádìí wò kó tó bẹ̀rẹ̀ ọjà, èèyàn wádìí wò kéèyàn tó bẹ̀rẹ̀ iṣẹ́, èèyàn wádìí wò kó tó di pé èèyàn ó ṣe nǹkan kan, èèyàn wádìí wò kó tó rìnrìn àjò. Ìmọ̀lú ní pa wọ́n. Kí ni mo wí? Ìmọ̀lú ló ń pa wọ́n. Ó lójú ẹni ẹlẹ́dàá rẹ̀ lẹ́yìn odi. Mo fẹ́ mèkó, èmi náà lè kó. Níjọ́ bàbá wa máa sọ pé Èkó tó fẹ́ lọ yìí tó ti béèrè lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀. Ṣẹlẹ́dàá tiẹ̀ lọ sékòó. Aláwọn tó wà ní òkè náà níṣẹ́ tí wọ́n ń kọ́lé, tí wọ́n ń gọkọ̀, tí wọ́n ń soríire, kò síbi tọ́lá ò sí. Ibi tẹ́lẹ̀dàá ẹni bá ti yàn pé èèyàn ó láṣeyọrí, ilé èèyàn ti láṣeyọrí. Kí ló ní mo wí? Ibi tẹ́lẹ̀dàá èèyàn bá ti yàn pé èèyàn máa láṣeyọrí ló ti ń láṣeyọrí. Èèyàn ó béèrè fẹ́lẹ́dàá ẹ̀ ní ọmọ mélòó ló tàgbà lọ́mọ. Ọ̀làjú kò jẹ́ káyé ó mọ̀ mọ́. Wọ́n á béèrè lórí ìrìn àjò, wọ́n á ní múlù mẹ́ta. Orí ní jẹ́kọ́ mò ń rọ́kọ fẹ́ gbà míì. Kí ni mo wí? Bí orí ló ń sinmi lọ́kàn gbà míì. Àwọn bàbá ń jọun, wọn á móko èèyàn mẹ́ta, mẹ́rin. Lágbájá ọmọ lágbájá ń wọ́mọ mi wá, lágbájá ọmọ lágbájá ń wọ́mọ mi wá, lágbájá ọmọ lágbájá ń wọ́mọ mi wá. Èwo ni kó mú? Ọwọ́ àlejò pélé tí ò fẹ́ràn níbẹ̀rẹ̀ o lẹ́lẹ́dàá rẹ̀ mú. Ọmọbìnrin mi ń bẹ tó jẹ́ pé àgbàlagbà lẹ́lẹ́dàá ẹ̀ fẹ́, ọmọdé ní ọmọ wù. Àgbà yìí sì ṣekú. Kí ni mo wí? Kí lẹ ní? Ẹ bá wa tún. Àgbàlagbà yìí ṣekú. Kí ni ìtumọ̀ ẹ̀ bàbá? Àìsàn yìí ṣekú. Kí ni mo tún wí? Àìsàn ń ṣekú. Àgbà yìí ṣekú. Àgbà ń ṣekú. Arọ́mọ kékeré tí ò ní wọ́n fẹ́ra wọn tí wọn ò ní lógún ọdún tí ó kú. Pé kéèyàn dàgbà ò ní kéèyàn tètè. Àgbà kọ́ ni kú, àìsàn kọ́ ni kú, àìnílàákàyè ni. Àwọn èèyàn míì máa ń wò pé téèyàn bá ti 40, téèyàn bá ti 50, tọmọ kékeré bá fẹ́, wọn ò lè lora wọn gbó mọ́ tí ó fi kú. Irọ́ ntẹ́lẹ̀dà bá yàn ni. Ẹlòmíì ẹ̀jọ lora wọn lógún ọdún, ẹlòmíì wọn á jọ lora wọn lọ́gbọ̀n ọdún, ẹlòmíì wọn á jọ lora wọn lógójì ọdún. Ńgbọ́ Ọlọ́run bá ní tọkọ lọ, tọ́lọ́run bá níyàwó lọ, àgbàlagbà fọ́mọ èké tó jẹ́ pé ọmọ kékeré ní kọ́kọ́ lọ. Èèyàn máa ń ṣàìsàn kó mọ̀ kú. Nínú pé kí ni àṣeyọrí ni. Kí ni mo wí? Àṣeyọrí ní jẹ́ kóbìnrin ó rọ́kọ rí fẹ́. Àṣeyọrí ní jẹ́ kéèyàn ó rọ́mọ bí, kéèyàn rọ́mọ tọ́. Àṣeyọrí ní jẹ́ kọ́mọ láàánú ẹni. Àṣeyọrí ní ìjẹ́ kọ́mọ ẹni ó yàyàkuyà. Àṣeyọrí ní ìjẹ́ kọ́mọ àṣeyọrí ló ní àtú yìí. Àṣeyọrí. Ọ̀gbọ́n tí wọ́n sọ pé wọ́n á lọ wá omi àgbàrá. Kí ni mo wí? Wọ́n á wá omi àgbàrá. Wọ́n á wá omi àgbàrá. Wọ́n bá bí ọmọ tuntun, wọ́n á wá fi bẹ̀lẹ́dẹ̀. Ọmọ yìí o, ẹlẹ́dẹ̀ jó láṣeyọrí o, wọ́n èyí dínà mágbàrá o, ọmọ yìí o, jó láṣeyọrí o. Èèyàn lè kọ́lé, èèyàn lè ralé, èèyàn lè rẹ́ǹtì ilé, èèyàn lè wà lókèèrè wọ́n máa rìn mọ́lẹ̀ lójú oorun. Á bẹ àṣeyọrí fún un ni. Ọlọ́run jó láṣeyọrí. Nǹkan burúkú tí yọjú sí yìí tí òjò láṣeyọrí yìí mú kúrò lọ́rọ̀ rẹ̀. Wọ́n á lọ bí omi àgbàrá, wọ́n á fọwọ́ gbà. Ó ní tí wọ́n pè fẹ́lẹ́dọ̀ ọmọ jọmọ yìí ó láṣeyọrí. Nǹkan burúkú tí ń rìn mọ́lẹ̀, nǹkan burúkú. Ẹlòmíì gbogbo gbéyàwó ojú oorun ni ó ti ṣe. Tó bá yá ọkọ lòun ò sì yàwó mọ́.
ẹlòmíì yóò fáìn tọkùnrin bá ti súnmọ́, tẹ́lẹ̀ bá ti súnmọ́ wọn ò ní fẹ́ mọ́. Kìí ṣe pé gbogbo obìnrin tí ò lọ́kọ ló ní wàábú, àìláṣeyọrí lára ní ń bẹ lára wọn. Kìí ṣe pé gbogbo ọkùnrin tí ò níyàwó ni ò láṣeyọrí ni ò dá, àìláṣeyọrí ló wà lágọ̀ọ́ ara ẹni. Èèyàn ń gbé àṣeyọrí dànù ni, wọ́n pé èèyàn lèèyàn fi láṣeyọrí. Àṣeyọrí l'Ànábì ní gbogbo èèyàn fi mọ̀ kó jagun ìsìláàmù. Àṣeyọrí ni Jésù nígbẹ̀yìn làwọn èèyàn fi tẹ̀lé. Àṣeyọrí lèèyàn fi ráyé ṣe. Téèyàn bá láṣeyọrí kò lè jẹ́ èèyàn láyé. Téèyàn bá wá láṣeyọrí níbi tí ó ti máa fura ní ẹgbẹ́ ẹni tọ̀hún kọ́lé yóò máa ṣiṣẹ́ kò ní kọ́lé, ẹgbẹ́ ẹni tọ̀hún máa gọkọ̀ kò ní fura, ẹgbẹ́ rẹ̀ ó máa bímọ yóò níyàwó ńlé kò ní fura, ẹgbẹ́ rẹ̀ ó máa ṣe nǹkan kan kò ní fura. Àìláṣeyọrí ló yọ lágbájá lẹ́nu, ń ṣiṣẹ́ bí akúra. Àṣeyọrí là pé àwọn àgbàlagbà fún, tí wọ́n bá ní bẹ lọ́hun pé k'Ọlọ́run jẹ́ kéèyàn ó láṣeyọrí. Irú àṣeyọrí t'Ànábì ní Ọlọ́run jọmọ mi ó ní, irú àṣeyọrí tí Jésù ní Ọlọ́run jọmọ mi ó ní. Ẹni ó bá ti láṣeyọrí lórílẹ̀ ayé wá, ẹni tí ó bá láṣeyọrí kò rílẹ̀ ayé wá. Lẹ́yìn sọ pé kíní wọ́n wá ṣe ò láṣeyọrí, alágbára mọ́mọ́ rè gun ọmọ ìyá ọ̀lẹ, ṣiṣẹ́ tí dàbí ọ̀lẹ. Ó ṣòwò òjèrè, ò láṣeyọrí, olóhùn ṣiṣẹ́ kí ló ń ṣe? Ẹlòmíì a máa ta ọjà tí ó tó nǹkan, dédé owó oúnjẹ ní ọmọ pa ń jò lọ́jọ́ òní tán, bọ́ bá tajà tán tó jèrè kò sì ní fura. Elédùà tó dáyé tó dọ́run jẹ́ kí gbogbo àwọn ọmọ wa láṣeyọrí o. Gbogbo ẹni tó wà nírìn àjò Ọlọ́run jẹ́ ó láṣeyọrí o. Béèyàn bá wà nírìn àjò tí ó bá láṣeyọrí, kéèyàn wà ní ilẹ̀ Mọ́kà kó wà nílẹ̀ Dubai, wọ́n á máa fún kálukú níwèé ibẹ̀. Ẹni tí ó bá ní láṣeyọrí wọn ò ní fún o, kò sì ní kàkún, yóò mọ̀ sá náà ni, yóò mọ̀ sá tí è sá sọ́jọ́ ọkú ni. Àṣeyọrí wọ́n bẹ lọ́hùn fún èèyàn ni. Tẹni ó bá ti wá láṣeyọrí á máa wálé, á máa padà, á máa wálé, á máa padà. Ọmọ tó bí tí ò rí pẹ̀lú ẹni tí ò bímọ ọmọ ìyá kan ni wọ́n. Ọmọ tí ò bí tí ò rí pẹ̀lú ẹni tí ò bí rárá, ọmọ ìyá kan ni wọ́n, tó túmọ̀ sí pé àwọn abiyamọ kan máa sùn, wọ́n máa wo lórí ọmọ wọn lórí àṣeyọrí fọ́mọ. Elédùà jẹ́ kí gbogbo wọn láṣeyọrí o. Ẹni tí bá ń ṣiṣẹ́ tí ò láṣeyọrí bí ẹni pé kò ráyé wá ni. Bàbá, ẹ dárúkọ àkọ́bí ọmọ nígbà tí ẹ máa bẹ̀rẹ̀ ń pa àṣeyọrí. Ṣé àkọ́bí ọmọ ló máa ń sábà ní ogun àṣeyọrí? Àkọ́bí ọmọ ní máa ń nígbèjà àṣeyọrí o. Torí tí wọ́n bá bímọ kíní, tí wọ́n bímọ kejì, tí wọ́n bímọ kẹta, níbi àkọ́bí ni gbogbo ẹbí pé o. Níbi àkọ́bí ni gbogbo èèyàn ń gbọ́ o. Níbi àkọ́bí ni wọ́n múra sí èèyàn o. Ọmọ pé tóbìnrin bá bímọ alákọ̀ọ́kọ́, tó bímọ ẹlẹ́ẹ̀kejì, ńgbọ́ bá fẹ́ bímọ ẹlẹ́ẹ̀kẹta tí wọn ò bá múra sí i, wọn á nígbà tí èsà alákọ̀ọ́bí. Ṣùgbọ́n nígbà wọn bá ti mọ̀ pé aburú òṣè lákọ̀ọ́kọ́, aburú òṣè lẹ́lẹ́ẹ̀kejì, wọn ó ti mọ̀ pé wẹ́rẹ́wẹ́rẹ́ lọmọdé ń bímọ ẹ̀. Ọgbọ́n tí mo sọ. Ṣùgbọ́n gbogbo téèyàn ó bá ṣe èèyàn á múra sí i yóò fi lè láṣeyọrí o. Elédùwà jẹ́ ká láṣeyọrí láṣẹ Ọlọ́run. Ohun láti gbọ́ láti ẹnu bàbá wa, Baba Alubarika, bàbá wa àwọn ọmọ olóríire tí wọ́n wà ní Gbódú, ìyẹn ní Ìjẹ̀dẹ̀rù. Níbikíbi tí ìwọ bá ti ń bọ̀, ṣáà wá ọ̀nà bó ṣe máa dé Ìkòròdú garage. Ṣé Ṣàgámù ló ti ń bọ̀ ni, ṣé Kétu ni, Ṣàngó ni, Maitu ni, Àbújá ni, ibikíbi wá bó ṣe máa dé Ìkòròdú garage. Tó bá ti dé Ìkòròdú garage, wọ mọ́tò tó ń lọ sí Ìjẹ̀dẹ̀ road, kó bọ́lẹ̀ ní Ìgbódú junction. Pé lọ́wọ́ ọmọ kékeré bójá ọmọ kékeré bójá àgbàlagbà olóṣòdò Baba Alubarika, wọ́n máa nawọ́ ibẹ̀ sí ẹ, ọ̀gá ẹ lára. Wá sáré wá, àṣeyọrí ló ṣe kókó. Bàbá, ẹ bá wa ṣàdúrà fún gbogbo àwọn. Ọlọ́run, gbogbo ọmọ àkọ́bí ọmọ tí wọ́n máa ń wògo wọn, tí wọ́n máa ń rí bí wọ́n wá,
Ọlọ́run gbogbo arógbòjògo lọ Ọlọ́run bá wa gbàgbára lọ́wọ́ wọn o. Àkọ́bí ọmọ tí ó jákọ̀bí owó, tí ó jákọ̀bí ẹni tí ó là, tí ó jákọ̀bí ìdùnnú, wọ́n jẹ́ jákọ̀bí tí ọmọ rí bànújẹ́, wọ́n jẹ́ jákọ̀bí tí ọmọ rí wàhálà. Àárín ọmọ náà Ọlọ́run má jẹ́ ó bàjẹ́, ìkejì ọmọ náà Ọlọ́run má jẹ́ ó bàjẹ́, ìkẹta ọmọ náà Ọlọ́run má jẹ́ ó bàjẹ́, títí tí kálukú bá bí Ọlọ́run jẹ́ ó ṣoríire. Gbogbo àwọn arógbòjògo lọ Ọlọ́run gbàgbára lọ́wọ́ wọn. Ìlú Nàìjíríà yìí Ọlọ́run má jẹ́ ó dàrú. Mo ti sọ pé Nàìjíríà yìí àásọ ẹni tí ó wọlé ìbò, àkókò sì tún súnmọ́, ṣùgbọ́n nísìn mo máa ń tẹnu mọ́ àdúrà la nídìí, àdúrà la nídìí. Gbogbo ẹni ó bá lẹ̀ sí korodo tó lóun wá burú láti wá da Nàìjíríà ìlú, níbi ó bá wà Ọlọ́run ní jó kú ńbẹ̀, níbi ó bá wà Ọlọ́run ní jó rójú ráàyè. Gbogbo àwọn tó ń da Nàìjíríà rú Ọlọ́run ó bá wa bá wọn jà, Nàìjíríà ó bá wọn jà, ìpè Nàìjíríà ó bá wọn jà. Èyàn dàgbà kọjá ilẹ̀. Kí ni mo wí? Èyàn ń dàgbà kọjá ilẹ̀. Èyàn ń dàgbà kọjá ilẹ̀. Èyàn ń dàgbà kọjá omi. Èyàn ń dàgbà kọjá omi. Ó ń tọ̀ wọ́n balẹ̀. Orí ilẹ̀ ni ó ti ru aburú. Ilẹ̀ yóò bá wa bí. Ó ń tọ̀ wọ́n ó mu omi. Omi ó bá wa bí. Gbogbo ń tọ́ bá wò kó jẹ́ bọ́n pẹ́ gbẹ̀rún bọ́n pé gba tán fẹ́ dalé ayé rú Ọlọ́run dáyé wọn rú. Ọlọ́run jò tó fáwa o. Àní rí bànújẹ́ o. Àmín lọ́lá Ọlọ́run. Náà nìyẹn pé Baba Alubarika sí orí 08023829492 08023829492 lẹ́ẹ̀kan sí 08023829492 lẹ́kọ̀ọ́ Baba Alubarika sí. Ó dàbọ̀, ó dìjọ́ mẹ́jọ. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 00